torí tí wọ́n bá fẹ́ ti alágbára ayé kan ṣubú defense tó bá wà fún ni wọ́n á kọ́kọ́ yọ kúrò. Ẹ jẹ́ kí n sáré já kinní kan sí ìgbà tọ́rọ̀ èmi àti arábìnrin wa bẹ̀rẹ̀ mo sọ fún àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi mo ní tí Ọlọ́run bá fẹ́ ti ẹnìkan ṣubú defense ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ wò. Allah. Nínú kó jẹ́ pé èmi tàbóhun ọ̀tá fẹ́ ti ẹnìkan ṣubú. Ọ̀tá fẹ́ ti ẹnìkan ṣubú torí wọ́n ti yọ defense kúrò lẹ́yìn ẹnìkan. Tí a bá wo bá ṣe jọ bẹ̀rẹ̀ èèyàn wò yí pé ṣerú eléyìí lè ṣẹlẹ̀ láyé. Ṣerú eléyìí lè ṣẹlẹ̀ láyé. Tó o bá fẹ́ jẹ́ nǹkan láyé defense yẹn pàtàkì o. Tí a bá ń ja ogun lọ láyé tí a bá rí pé o fẹ́ mẹ́nìkan mọ́ra tí a mọ̀ pé ní tó fẹ́ mú mọ́ra instrument tí ó jẹ́ kí o ṣàṣeyọrí ní ọ̀tá ó coming. Ọ̀tá ò mọ̀ wọ́ọ̀nù ẹni pé má mú o torí a mọ̀ pé tó o bá mú o ṣàṣeyọrí àṣeyọrí ẹ̀ failure ní tàwọn. Allah. Akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú. Mo ní ọ̀rẹ́ tó pọ̀ láyé àmọ́ díẹ̀ ènìyàn ni mo gbọ́kànlé o. Wọ́n máa mọ̀ bò ní nínú ayé nítorí pé kí ni táráyé bá fẹ́ mú yàn ẹni tó súnmọ́ ẹni wá lò as instrument láti yín náà rẹ̀ lẹ̀. Ìyẹn ló ń jẹ́ kí n máa ṣọ́ra ìdálmárìwòlá yẹrẹ àkàyè látàkàlùfà fàdáwùwàlà tó kù sí rẹ̀ aláyé tàṣùfà. ìdálmárìwòlá yẹrẹ àkàyè látàkàlùfà. Àwọn ọ̀rẹ́ wọ́n tí wọ́n bá ti pọ̀ jù wọ́n máa fà ọ́ sẹ́yìn ni wọ́n ní jẹ́ kó. Fàdáwùwàlà tó kù sí rẹ̀ ọ̀rẹ́ tí ń kọ́ ní burúkú pa ẹ́ tètè dáàbò kódà má regret pọ̀ dánù láyé. Ó kálukú ló ní léènì tó mú láyé ìwọ ń tọ́ léènì tiẹ̀ òun ń tọ́ léènì tiẹ̀. Ẹ mọ̀ wípé orí burúkú máa ń bára wọn rìn ni. Ẹ ń lọ lójú ọ̀nà ẹ wá dé ibi tí traffic light wà. Mọ́tò tó bá wà níwájú yín ni ó determine ìgbà tẹ́ tó kúrò. Tẹ́ bá tò sẹ́yìn mọ́tò olórí burúkú déédéé ìgbà tí náà green tàn ní ọ̀pá náà ó kó bá gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀. Gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ yín overtake wọ́n bá tí wọ́n lọ kẹ́ tó rọ́nà lọ. Nǹkan tí ò ní kórí burúkú báyìí ó pè rẹ jẹni tó smart tí ó kórí burúkú báyìí lọ. Tó bá wá rí bẹ́ẹ̀ tó o bá ń bẹ nípò ọlá tó o bá lówó tó o bá lọ́lá wà careful mọ àwọn tó jẹ́ defense tọ́lọ́hun yàn fún ẹ nínú ayé. Akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú mo mọ díẹ̀ nínú àwọn defense tọ́lọ́hun yàn fún mi. Olóṣèlú kan bẹ nílẹ̀ Ìbàdàn ọ̀kan nínú àwọn mọ́gàjì ni tí n bá fẹ́ wọgbó òun ní máa ń fi ọpọlọ òṣèlú fà mí padà kọ́lọ̀ ń bá mi forí tiẹ̀ náà lé lọ́wọ́. Ọ̀pọ̀ èèyàn tí wọ́n bá ń bá mi jà lórí íńtánẹ́ẹ̀tì ariwo tí wọ́n kọ́kọ́ máa pa ni pé òdìjọ́ tó bá tó kú lẹ́yìn ọ̀kan lọ́mọ ó mì pọ́n ti ṣúọ̀ pé ọ̀kan nù dìfẹ́ǹsì mi ni bàbá Amẹ́líkà ọ̀kan lọ́mọ. Kódà bẹ́ẹ̀ mi gangan òfurá wọn ti pọ́ìntì ẹ̀ tí n bá kó yàn mẹ́ta pé mo fẹ́ gbá yàn pé bóyá driving tàbí wọ́n fẹ́ bá mi ṣiṣẹ́ ẹni táwọn èèyàn bá ń pè mí jù láti ta pé kíníkan wàhálà òní mo máa ń lò. Tó ó possible kó jẹ́ pé wọ́n rí oríire kan pẹ̀lú ẹ̀ pé tó bá bá mi rìn màá ṣàṣeyọrí wọ́n fẹ́ lé padà lẹ́yìn mi. Ọjọ́ tí mo gba driver kan tí mo bùn ní mọ́tò tó wà lórí íńtánẹ́ẹ̀tì ńjọ́ yẹn ní bí last year àbí 2 years ago ọjọ́ tí mo fẹ́ gbà mo rí àwọn èèyàn tí wọ́n attack pé Christian ó ṣe á jẹ́ Christian mùsùlùmí bẹ́ńlẹ̀ eléyìí attack ẹ̀ eléyìí reject ẹ̀ mo dẹ̀ ní ó drive wò mo rí pé òun ló mọ mọ́tò wà kí ló wá kàn mí pẹ̀lú attack tiyín. Walastu ubali maroma nibi roibati ida kuntu indala igaira mari. Kíni tí mo fẹ́ lò tí conscience mi bá ti sọ pé ntin ṣe ni èmi kì wẹ̀yìn anybody rí ó wí gbogbo kẹ́dà ọmọ wẹ̀yìn í máa ń fa ìdásẹ́yìn láyé ni. Lọ tún ayé rẹ tò ọmọ ìyá mi lọ tún ayé rẹ dáadáa. Ẹni tí a bá ń sọ fún ẹ pé ìyàwó rẹ yóò dáa ìyàwó rẹ yìí olórí burúkú ni lọ fura ó ṣeéṣe kó jẹ́ pé kò máa fún kó gbàbọdè fún ẹni ó ṣeéṣe kó jẹ́ pé kò máa fún wọn lẹ́gùn jẹ nítorí pé kó má bàa sọ ẹdọ lọ sí ni ìyàwó ẹ̀ tán fẹ́ sọ dọ̀tá rẹ ọkọ ẹ̀ tán fẹ́ sọ dọ̀tá ẹ̀ tí ò bá ti fara ní kí ló kẹ ẹ pẹ láwọn tó kù ìwọ ọkàn bá sọ̀rọ̀ ní pé kó máa ṣe dáadáa sa family torí ìgbà tóun náà bá bímọ ẹ wò ó lápèjúwe
má jẹ́ wọ́n wó defense ẹ o tí ọmọ Ádámù bá fẹ́ mú yàn tó bá wà nínú ọlá wọ́n á wá ronú ta ni security rẹ̀ tí jẹ́ kọ́ta ó tètè mú ẹni tí kì í jẹ́ kọ́ta ó tètè rí bá mú wọ́n á wá lọ wá ọ̀nà wọ́n á wá set against security rẹ̀ tí wọ́n bá set against security ẹ̀ ó ti da fẹ́fẹ́ Allah. ó ti di pépà lásán ìyẹn ló fi gbọ́dọ̀ ṣọ́ra ó wá dákun kí ni mo wá sọ débẹ̀ ẹ wo ohun tí ẹlẹ́nu màrímà sọ tó dálẹ̀ láàrin olólùfẹ́ méjì tó o bá fẹ́ràn ìyàwó rẹ ìwọ àti ìyàwó ẹ lẹ nífẹ̀ẹ́ ara yín kí lọ́kàn ọ̀rẹ́ ẹ ti ń kó sáàrin yín tí ń pé ọ̀rẹ́ mi ò fura obìnrin yìí ọmọ pa ọ́ bí ọba pa ọ́ lọ́sàn gan bó bá ti sùn ó lè fẹ́ nǹkan sí ọmú lóòótọ́ ẹni tí ó rí pé ó sùn bọ̀ lọ́kù tí ò fẹ́ nǹkan sí ọmú sóò ní òwò àpò yóò po ìgò mẹ́bà ó yìí sì fóbìnrin tó bá fẹ́ pa ọkọ níbi ọkọ bá ti sùn náà má jẹ́ kó kógbó sí ẹ lórí dá olóore rẹ mọ̀ dá aláfẹ̀yìntì rẹ mọ̀ nínú ayé ọ̀rọ̀ arábìnrin tí mò ń sọ yìí ìtàkásẹ̀lẹ̀ mo gbọ́ tàn yẹn lẹ́nu ọ̀rẹ́ wa tí ọmọ Ògbómọ̀ṣọ́ tí mo ń ṣe kọ́mẹ́dì màá rántí orúkọ ẹ̀ tó wà labroad ìtàn yẹn mo wò lórí fídíò rẹ̀ máa rí pé ìtàn ńlá lélẹ̀ ó ní donkey àti kìnìún ní àjọjọ́ rẹ̀ no fox ìkookò àti kìnìún ni wọ́n jọjọ́ rẹ̀ ó wá sọ fún ọjọ́ kan ó láwọn ọ̀rẹ́ ẹran pa tó o bá wá ẹran tó wọ́n jẹ wá wọ́n jẹ wọ́n náà ó ní irú ẹran wo lẹ́fẹ́ ó lóun fẹ́ donkey ó ní ẹ má wúlò ẹ má wọrí ọba lọ́ba kọrí sínú gbó lọ́ba lọ́ba donkey ó ní donkey má sá fún òun ọ̀pá o òun mú ròyìn ayọ̀ wá fún ọ ni ọba lòun fẹ́ fi ẹnìkan jẹ ọba jẹ koríko kìnìún lé ọba jẹranjẹran òun wá rí pé wọ́n ló tọ́ sí kọ́ jẹ ọba jẹ koríko inú ẹ̀ bá dùn bó láti ṣe onítẹ̀lé mi wọ́n bá dọ́dọ̀ kìnìún bí kìnìún ṣe bẹ́nu ọba bẹ́ mọ́ ó fẹ́ pa ó escape etí ẹ̀ lọ ya ọba padà lọ bá fox ó ní orí pọ̀rẹ̀ burúkú ni ó sì tàn mí lọ fún kú ní mi ìtàn ọ fún kú ọba fẹ́ wo adé tó fẹ́ gbé sí ọ lórí etí rẹ ò ní jẹ́ kádé ó dúró so ọ fẹ́ gé etí ń ní máa farabalẹ̀ ó ní mi ò mọ̀ ó délẹ̀ kejì lọ́ba tó mú lọ kìnìún tó bò ó tún escape àmọ́ gé irù díẹ̀ ọba tó lọ bá ó ní ọ̀rẹ́ wa sọ̀rọ̀ pé mo ṣèkà fún ọ ní mi ò ṣèkà ó fẹ́ kó o jókòó lórí àga ọlá ìrùdí rẹ ò ní jẹ́ o jókòó lójú ó fi bínú gé àní yóò fi ọjọba jẹ koríko ó ní ṣe lóòótọ́ ni kò yé òun ń bọ̀ délẹ̀ kẹta lọ́ba tẹ̀lé lọ kìnìún bá pa kìnìún wá sọ fún pé lọ́ọ́ kó ẹ̀dọ̀ rẹ̀ wá àti fún ẹ àti brain ẹ̀ wá fún mi kó wọn kọ́kọ́ fi jẹun ìgbà tó là tán brain ẹ̀ ni fox kọ́kọ́ jẹ ọwọ́ àjẹtán wá padà dọ́dọ̀ kìnìún ní ẹ̀dọ̀ nìkan ló kó wá ní brain dà ó ní ò ní brain ó ní bò ní ò ṣe ní brain onítọ́ba ní brain ni mọ̀tàn débí láàkọ́kọ́ ẹgẹ létí mọ̀tàn débí lẹ́ẹ̀kejì ẹgẹ nírù ẹ fi wá rí páyẹ́kẹ́ tí mo pé ó sì ń kàkà lọ́pọlọ ẹ̀ kò ní brain kí ló wá fa ìjà kí ló fa ariwo kí ló dé tó jẹ́ pé ariwo akéwùgbà góòlù ní láti bí ọdún méjì sẹ́yìn mo fi inú wénú ni mo jẹ́wọ́ mo ti máa ń gbọ́ nínú ìtàn tipẹ́ tí Yorùbá máa ń sọ yí pé aláìnírònú jinlẹ̀ ní gbèjà ìlú èmi wò pé mo bẹ̀rẹ̀ pẹ̀lú ogun àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń yẹ̀yẹ́ àwọn àfáà lèmi náà gbórí jáde pé ìwọ níbo ẹ̀ ń bọ́ àwọn àfáà wa ẹ̀ ń bú kinní kan àwọn tí mo dẹ̀ lọ́wọ́ kojú ní àwọn tí ọmọ íńtánẹ́ẹ̀tì lò bá jẹ́ when it come to internet mo bẹ́rí fún wọn mo bá kojú wọn ọ̀kan lọ́mọ náà wà pẹ̀lú mi àbámbàrígà wà pẹ̀lú mi àtàwọn míì kódà tẹ dórí ìyá kẹsẹ̀tì ẹ̀ ń bú àwọn àfáà wa ẹ̀ ń ṣe kinní kan abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí nára lọ́ba dogun kóòtù lẹ́nìí kóòtù lọ́la láàrin bí mo ti ń lọ kóòtù pa fẹ́ dá àlàáfíà padà sílẹ̀ Yorùbá ká má máa yẹ̀yẹ́ Islam mọ́ èmi ni mo mọ tí mo lose àlàáfíà yẹn wá padà àwọn ẹni yẹn káwọ́rọ́ wọn ṣe mọ́ àmọ́ mélòó àwọn àfáàtà àgbèjà yẹn ló rántí àwa tá a forí kó kinní yẹn mọ́ ń bẹ nú olólùfẹ́ mi tó ga jù tá a dọ̀tá nítorí pé rárá àwọn eléyìí
bí wọn bá dé kóòtù àní fi wọn lẹ̀ adọ̀tádò ní àárọ̀ yìí òun kálukú ń bẹnu wa tó tíyàwó ẹ̀ tó lùsì ìyàwó ẹlòmíì lórí pé bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá ibẹ̀ yẹn ni ọ̀tá tí mo ní ti ń wà multiplier ló ti ń wà multiply ọ̀tá tí mo manage bọ̀ tẹ́lẹ̀ lọ́tà sóhun nìkan ni torí mi ò kí ń dúró ọ̀tá envy láàrin ọ̀rẹ́ ọ̀tá sóhun nìkan ni òun náà ló ṣe kinní òun náà ló tún ṣe kinní sóhun nìkan ni ọ̀tá yẹn sì burú nù ọ̀tá ìyẹn ni mo manage bọ̀ kódà láàrin àwọn tá a jọ ṣe wé dàgbà sóhun nìkan ni ẹlòmíì expect pé ńgbà mo wà ní bọ́ọ̀dù alálàájì gbogbo fámìlì òun mo gbọ́dọ̀ fún ní Mákà ọ̀dọ̀tá àtàwọn míì bọ́ ọba kí ẹlòmíì tán anígbò kí mi tán tó ẹ̀rí ńgbà Ọlọ́run ti gbéga títorí pé láti 2004 ni mo ti move láti po òṣèlú kan tó ní ṣe pẹ̀lú Islam sí kan 2007 mo ti member Pilgrim Welfare Board kí n tó wá gbàbẹ̀ di chairman Pilgrim Welfare Board tó control gbogbo Ọ̀yọ́ state kí n tó tún ní appointment mi ìtọ́jú ọmọ ti Western Nigerian àtàwọn appointment mi àwọn ọ̀tá yẹn ń build up àwọn olóṣèlú kan wà tó jẹ́ pé wọ́n á rí mi wọ́n á rẹ́rìn ọ̀tá náà dẹ̀ mú mi mo mọ iye appointment tí mo ti lose ọ̀kan wà tí mo ti súnmọ́ gbágbágbá báyìí níbi ọdún 7 sẹ́yìn láyé Aláàfin Adéyẹmí tí mo lọ meet President Buhari pẹ̀lú lẹ́tà bàbá Aláàfin àwọn kan ní ẹ lọ gé kinní pé no ọ̀kan wà tó jẹ́ pé of recent níbi DSS náà ti já mi pé eléyìí náà tó wá control Nàìjíríà àwọn ọ̀tá yẹn bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ tá a sì jọ ń bọ̀ láti ilẹ̀ ìlú Ìbàdàn náà tinú ń bí àwọn náà pé ọ̀nà abo ní gbégbà wáì tó jóun nìkan wáì tó jóun nìkan ló fà tẹ́lómi ọba sọ̀rọ̀ yóò ní olóṣèlú ni mi ò dẹ̀ dípò míì mú iláyé lẹ́yìn tó jọmọ́ Islam èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ń dì mú ń sìn lè tó ní sí with agriculture tí Islam ò dẹ̀ tako mo wà lórí ìyẹn mo ń bá a lọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn yìí náà làjọ ń súnmọ́ra wa ẹlòmíì gan sọ fún mi pé dákun bẹ́mi náà bẹ lọ́hùn bọ́ bá kó ń pò yìí kọ́ lọ́hùn gbẹ́mi náà bẹ́ẹ̀ mo gbìyànjú fẹ́ lòmíì náà ọlọ́run ò gbà ọ̀tá yẹn multiply sí lójoojúmọ́ kó tó wá di December last year àwọn olóṣèlú kan ní à ń rí ipò méjì ni mo dì mú tí mo ń lé nígbà yẹn mo ń lé chairman National Art Commission mo mọ àwọn alágbára tán bá mi dìde sí mo tún wá ń lé ipò ìmáàmù ìlú mi èmi ò wá yọjú pé mo fẹ́ ṣe ipò yẹn ní bíbí èmi ló tọ́ sí jù ní tẹ̀kọ́ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi ní tẹ̀sípọ́ṣọ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú mi mi wá fẹ́ kẹ́nìkan kan wọ́n mọ̀ pé mo tiẹ̀ ń dupò yìí ẹni arábìnrin yìí ló kọ́kọ́ gbé jáde nígbà tí jáde ní tí mo gbé pamọ́ tì síta torí mi ń bẹ̀rù pé àwọn olóṣèlú tí wọ́n ti sọ̀rọ̀ Islam di bí ìgbìyàn fẹ́ dupò gómìnà yìí mi mọ̀ bí tí wọ́n bá yọ sí mi kára yọ ọmọ gbọ̀tán kó má dàbá mi kò jẹ́ kí n sọ fáráyé wọ́n ti politicize tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ẹ bá fẹ́ yan ìmáàmù ìlú wọ́n máa yan tẹ́nìkan yìí máa pẹ́ yan kankan ni ẹ̀kẹta tí bàbá mi ó fi orúkọ mi síbẹ̀ pé kí n dupò léléyìí ẹ̀kẹta yìí ẹlẹ́ẹ̀kẹrin yìí gan mi ò show interest ẹrú Ọlọ́run kan bí mi mo ní mi ò ní interest pé n tọ́lọ́ ń ṣe fún mi náà ayé ó pọ̀ kọjá yẹn ibi mọ̀ ń lọ́pọ̀ láyé mi ìfẹ́ tí ó dá mi jókòó sójú kan bẹ̀tí ń gba àwọn fámìlì mi tán lọ bá bàbá Mudiru Markaz àfidọ́wọ́lọ́wọ́ àrọ̀ bàbá pa láṣẹ fún mi gbogbo wọn lọ bá wọn tí wọ́n mọ̀ pé mi lè kọ̀rọ̀ sí èèyàn 4 ní àlọ́ba mo wá ní wẹ́ tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ nu kò sí nǹkan tó burú mẹ́ ìjọ mo ti sọ wípé ọ̀kẹ́ ẹ submit orúkọ mi ntọ́lọ́ ń bá dá lẹ́jọ́ máa fara mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé mo sì ń lé àwọn ipò kan ní federal ní national tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam mo sì ń lé ipò kan tó ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú West Africa òun náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam gbogbo àràkáàtì yẹn ń bí ẹlòmíín nú sóhun nìkan ni ó wá pọ̀ eléyìí bẹ́ẹ̀ ni mo ń wo experience tọ́lọ̀ fún mi pé kò gbọ́dọ̀ waste mo gbọ́dọ̀ fi serve wọ́n wá sọ kínní yẹn di òṣèlú tó burúkú jáì bí ìgbèyàn fẹ́ dupò gómìnà ni a sọ kínní ń dà
wàhálà yìí pọ̀ kò wá sẹ́ni méjì tí ń ṣèbàjẹ́ rẹ̀ tó jà kí ó gba góòlù lọ ọ̀rọ̀ mi wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Tinubu tó jẹ́ pé ńgbà tó fẹ́ ṣe president ẹ wo adúrú èbú ẹ wo adúrú èpè ẹ wo adúrú orin burúkú bàbá ń wé no well ìdè sáńgé mi èmi ló kan wọ́n sì kọ orin yẹn ó dẹ̀dùn bẹ́ẹ̀ bàbá Tinubu wẹ̀yìn he keep on moving tọ́lọ̀ fi ní kó débẹ̀ ẹ mọ iye pásítọ̀ tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye aláwo tó ní Tinubu ò lè débẹ̀ ni ẹ mọ iye gbogbo àwọn tí wọ́n blọọkù wé rẹ̀ wàláhì bọ́rọ̀ mi ṣe rí lórí ọ̀rọ̀ ìmáàmù Ọ̀yọ́ tí mo fojú di pé eléyìí kéré nínú nǹkan bẹ́ẹ̀ mi bá dẹ̀ ní nǹkan kéré tí mo bá ti rí pé àwọn èèyàn ń dùn jù mo máa ń gbé sórí pé ntọ́lọ́ ń fẹ́ fún mi kankan ni èyí tí mi ò táwọn Yorùbá struggle pẹ̀lú mi ò kí ń gbà bẹ́ẹ̀ torí láti kékeré mi fìlà tí mo táwọn èèyàn bá rí pé mò ń wọ aṣọ kan àwọn ọ̀rẹ́ mi ó máa kọ́pì ẹ̀ tán bá rí pé bákan ni mo ṣe ń dé fìlà àwọn tí ó máa kọ́pì ẹ̀ wà láti kékeré mi ni mo ti mọ̀ yẹn bẹ́ẹ̀ pé tí ó bá wúlò fún mi àwọn yóò ṣe kéta rẹ̀ tí ó pọ̀ ìyẹn ló wá jẹ́ kémi náà wá kọ́ bí ara dà pé kò sí tó burú bẹ́ẹ̀ is my right bàbá mi là kọ́kọ́ ìmáàmù lọ́yọ̀ọ́ òun ló tẹ̀ lálàáfin àti ìbàdọ́yọ̀ náà we have the history kí ló wá burú bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pé kọ́ má bàa dí wáàsí mi lọ́wọ́ ni abá ìmáàmù Ọ̀fà ń ṣe wáàsí kiri náà kò dí wọn lọ́wọ́ kí ló burú bẹ́ẹ̀ bet àwọn olóṣèlú yìí gbàgbọ́ wípé máa blọọkù chance àwọn torí àwọn mọ̀ pé mi ní dáwọ́ bọ̀ òdodo ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ kí n wá ní ọ̀tá tó pọ̀ jù lọ́rọ̀ peaceful coexistence ọ̀rọ̀ ẹ má bu kírísítẹ́nì ẹ má bu àwọn traditionalists ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ibo nkùránì tí ni o ṣe pè lẹ́sìn wọn ìyẹn fún mi ní ọ̀tá tó pọ̀ jù láyé ní àwọn ọ̀tá tí mi ò respect tí n bá ń ṣe wáàsí báyìí wọ́n kọ́mẹ́ǹtì síbẹ̀ ní agbámúnáfìkì kèfèrí àkọ́kọ́ akéwúgbòrìṣà akéwúgbà pásítọ̀ wọn gbogbo péjì mi ní ẹja gbà tán wọ́n já péjì mi gbà tán wọ́n tún lọ wọ gbogbo whatsapp mi tí ìmọ̀ bí wọ́n ṣe tún já whatsapp gbà kí ló le tó báyìí mi ò dẹ̀ kúrò lórí ọ̀rọ̀ yẹn dè ní àárọ̀ yìí àjọ gbé lálàáfíà ní ẹ̀sìn láàní dàpọ̀ ẹ wo gbogbo àwọn ọ̀tá tí mo kà sílẹ̀ yìí àwọn ni wá kóra wọn jọ àwọn ni wá ń fà mí lẹ́sẹ̀ pé o ò ní lọ sẹ́ẹ̀ ló wá jẹ́ kémi náà ká kíní yẹn kún until ìgbà tó wá di January this year no be last year arábìnrin yìí tí mo nífẹ̀ẹ́ bí ojú tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni mo jí délé ẹ̀ lóru níjọ́ tí wọ́n fẹ́ pa níjọ́ tí wọ́n dètè àti máa gbé òwò ẹ̀ jáde máa pe lóru níjọ́ mi máa ní so ti sùn yóò lẹ́gbọ̀n mi ti sùn mi ìrorun sùn máa tún ṣe wáàsí yóò lórun tí ẹ ti ń kùn mí máa lọ sùn dákun Ọlọ́run ní pa ọ́ báyìí mo dọ̀ka gbogbo fámìlì ẹ̀ all of a sudden ni mo rí pé ọlọ́ǹtì èébú yẹn l'Ógbómọ̀ṣọ́ ó kúrò níbẹ̀ níjọ́ tó l'Ógbómọ̀ṣọ́ ọkọ̀ lájọ́ ọ̀dọ̀ mi lọ́wà kí lọ́wọ́ kan èébú mi ó kúrò níbẹ̀ ó lọ sí Lòbú ó parọ́ mọ́ mi ó ní mo sọ wípé ntójú rẹ̀ ó rí wàláhì mo fi Ọlọ́run tó dá ẹ̀mí mi búra mi sọ tó jọ Allah tí n bá dẹ̀ sọ ìbádà mi mo fi búra níwájú Ọlọ́run ọ̀tọ̀ ni tí mo wí mo rí pé ti tó sáré change ẹ̀ ìgbà yẹn ni mo ti ń fura pé nǹkan kan ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá bi arábìnrin yìí dọ̀la kò lè sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni the only ẹ̀ṣẹ̀ tó lè sọ ni pé ó ní mọ́ kí n mọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ gangan kí lẹ̀ṣẹ̀ mi gan tó fi wá di èébú ojoojúmọ́ èébú àwọn tí wọn ò mọ nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá mo ń drive lọ níjọ́ kan ni wọ́n pè mí pé ọ̀kan nínú ẹbí mi tó gbọ́ èébú yẹn ó land hospital pé kí ló dé tí wọ́n fẹ́ báyé àfáà jẹ́ báyìí ó sì land hospital Ọlọ́run ni ò pa. Allah. Èmi náà drive lọ́njọ́ kan ni mo lọ ṣe tí ò yẹ kí n ṣe mi ìfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé mò ń gbọ́ èébú yẹn mo wá èmi nìkan mo wà nínú mọ́tò mo wá ń play èébú yẹn èébú tó máa ń dùn yàn jù ní èébú olólùfẹ́ èèyàn téèyàn súnmọ́ra
èèyàn lè má ka gbogbo èébú yòókù kún pé rubbish ni níbi tí mo ti ń gbọ́ kíní yẹn tó gbé èébú kan tó gbé èébú yẹn dé level pé obìnrin 10 ńlọ bá sùn gbogbo wọn ni mo sì lọ fún mọ́tò kọlù mọ́tò tó wà wájú mi. Allah. Mọ́tò tó wà wájú mi fún àfìgbà mo tó mọ́tò rẹ̀ ṣe over 200,000 mọ́tò tèmi gangan àti bọ́mbà àti gbogbo ẹ̀ mo lọ ra ńlá dípọ̀ mo ná over 1 million naira àti John ní ti gbọ́ ìbú yẹn mọ́ ẹ máa wo ohun tó ti ṣẹlẹ̀ kọjá látara ọmọbìnrin yẹn kọ́ ló ń sọ̀rọ̀ o wọn kò sí nínú ni o kì í ṣèyàn bẹ́ẹ̀ o wọn kò sí nínú ni ó wá jẹ́ pé gbogbo irọ́ tí àwọn olóṣèlú yìí ń pa mọ́ mi láti fi blọ́ọ̀kì mi the same irọ́ lòun náà ń gbé jáde ó wá jẹ́ kó easy láti lọ́pọ̀ mọ́ra wọn pé àwọn olóṣèlú yìí ni a gbéṣẹ́ fún pàápàá jùlọ pẹ̀lú àwọn evidence kan tá a padà rí pé kí ló le tó báyìí nígbà jẹ́ mọ́ mọ́ ọ̀yọ́ ọlọ́run ṣàánú mi I remain a notable Islamic preacher òun kọ́ ni ó jẹ́ kọ́ ni kì í ṣe ipò yẹn ni ó sọ mí di nǹkan ọlọ́run ti ní máa jẹ́ nǹkan bẹ̀tì inú mi ó dùn kí n sáàfù pẹ̀lú ọba pa àjọ tó lu wa ṣe àjọ gbèlú wa gòkè inú mi ó dùn kan tó wà ní àkọsílẹ̀ mi pé mo contribute sí gíga ìlú mi tí n bá bẹ ń bẹ̀ àfa àwọn ni ó wà nílẹ̀ Yorùbá tí ó bú ìlú mi tí n bá ń bẹ ń bẹ̀ ìmáàmù wo ni ọ̀láyà tí ó sọ pé ìlú mi tàbọ̀ bá ìlú mi ló fẹ́ fi tayín ibo ló ti ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà yìí gbogbo yẹn ni mo ń rò kó tó wá di pé ọ̀rọ̀ DSS kì í ṣe DSS pé wọ́n wí lórí fóònù o màá post ẹ̀ lọ́la wọ́n kọ́ ni is a petition mo Lawal ló kọ petition yẹn ni lọ́ọ̀yà tó kọ wọ́n send ẹ̀ sí DSS office l'Abuja headquarter l'Abuja headquarter mo mọ ẹrú Ọlọ́run kan ní Nàìjíríà tí mo pè tó gbégbésẹ̀ tí wọ́n fi ní kí n má wá Abuja pé ẹ gbàgbé ọ̀rọ̀ kékeré ni wọ́n á send ẹ̀ sọ́yọ́ state ẹ lọ kọ statement ní ọ̀dọ̀ àwọn DSS Ọ̀yọ́ state kí ni mo ṣe tí mo fi di terrorist gbogbo tí mò ń wí yìí ní gbọ́n mi lówó mo bá pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo pa owó lẹ̀ báyìí ibẹ̀ ni ó bá lọ mo wá lọ síbẹ̀ mo lọ kọ statement nígbà mo tún dọ́dọ̀ àwọn DSS wọ́n tún yọ mí jáde fún mi ọ̀tọ̀ lélẹ̀ tẹ́ fi invite mi ọ̀tọ̀ tún lélẹ̀ yìí tó fi wá di time tí ẹni tó ń jẹ́ orúkọ mi fi lọ gba visa tán dẹ̀ deny rẹ̀ pé wọ́n ní terrorist lórúkọ yìí ẹ mọ̀ pé kì í ṣe pé send ẹ̀ sí DSS nìkan wọ́n post ẹ̀ sí gbogbo social media tẹ́ pé nígbà yẹn bẹ́ẹ̀ dórí WhatsApp mo rí bẹ́ẹ̀ dórí TikTok bẹ́ẹ̀ dórí everywhere gbogbo Facebook ni ẹ gbówó lé lórí ìyẹn ló jẹ́ kán rí kinní yẹn ní embassy ìgbà mi ti wá gbọ́ pé wọ́n question ọ̀kan nú ẹni tó ń jẹ́ orúkọ mi mo ní mi ní lọ àjọ̀dún yìí mọ́ kọ́rọ̀ mi ọmọ lọ dàbí ti gùn mí UK tí mo fẹ́ lọ mo fagilé màá wà ní Nàìjíríà tọ́lọ́hún fi ní kí n rí òpin fìtínà yìí mi mọ̀ táwọn èèyàn bá bi ní pé kí lẹ ṣe fún arábìnrin màá ní mi mọ̀ wàláì mi mọ̀ ẹnìkan bi mí jọkùn mi dẹ̀ ń bọ́ lójú mi pé kò yé mi mọ̀ tí mo ṣe fún gbogbo bísínẹ́sì mi ló ti ń wó tán lọ mo ń pè àwọn èèyàn ń pé ẹ lọ bẹ́ẹ̀ mu tí mo bá lọ bẹ́ẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn mi ò lè bẹ̀bẹ̀ náà mo ti dẹrú nìyẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáwọn tọ́lọ́run kó tì mí ó bẹ̀rẹ̀ látòrí arákùnrin yẹn tí ń fẹ́ dárúkọ ẹ̀ tó jẹ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn àti àwọn míì àtàwọn míì tí a mú mi dúró lásìkò àdánwò yẹn ọmọ mi kan tó wà nílé ẹ̀kọ́ gíga kan ọ̀kan ní yunifásitì ó pè mí níjọ́ kan ó dẹ̀ bú ẹkún mo ní kí ló dé ó ní dádì ní tí wọ́n ń sọ ń pa yín lórí íńtánẹ́ẹ̀tì ni ó yẹ kó wọ́n exam láàárọ̀ yìí òun ò lè kọ́ anything l'exam hall torí tèmi ló fi kọ́ anything l'exam hall ó ní tí ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí burú gan ó burú gan inú òun bàjẹ́ gan mo bùn ọmọ yẹn sùúrù pé dákun Ọlọ́run ó jẹ́ aborí fìtínà yìí obìnrin yìí gangan kọ́ ni problem kì í ṣèyàn bẹ́ẹ̀ o àwọn olóṣèlú kan náà wà lábẹ́ ọ̀rọ̀ yìí orí yẹn ni mo wà tí wọ́n fi tún gbé egungun jáde tó ń tẹ́ ń sọ pé akéwù Taofiki ọmọ akéwù Gbàgóòlù
òun ni kó ṣe imam. Kí ló le tó báyìí? Kí ni problem yín báyìí? Èmi gan bẹ̀rẹ̀ sí ní rù torí pé mo mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹran ọrùn mi ọ̀gá díẹ̀ ó di pé fìlà ń lọ sàlẹ̀ mo ní ó wá dojú ẹ̀ báyìí. Torí èmi gangan ò máa gbọ́ ìbú yẹn mọ́. Ará London ń pè mí, ará America ń pè mí, Russia, everywhere tíran Yorùbá wà. Kí ni mo ṣe? Mi náà sọ pé mi ìmọ̀ tí mo ṣe kò yé mi. Ẹ wá lọ bẹ̀, tí n bá lọ bẹ̀ mo ti dẹrú ẹ̀ nìyẹn. Ó bẹ́tà kọ́ ọmọkùnrin kú with courage ju kọ́ ọmọkùnrin kú pẹ̀lú ojo lọ. Ọ̀rọ̀ yóò lójútùú njọ́ kan. Nígbà mo wá rí pé ọ̀rọ̀ yìí tí n bá ṣọ́ra ọ̀kan nínú family mi lè kú ló jẹ́ lọ sí court. Mo wá wà well calculated. Tí n bá gbé kéèsì dúró ní Ìbàdàn nìkan, àwọn olóṣèlú yìí ó tọwọ́ bọ kéèsì yẹn, wọn ní jẹ́ kí n rọ́nà lọ. Nígbà mo dẹ̀ lọ́fíìsì ní Ìlọrin, mo nílé tí mo ń gbé ní Ìlọrin. Ọ̀kan nínú àwọn ìyàwó mi Haúsá ni, ọmọ Ìlọrin ni. Mo tún lánàá níbẹ̀. Mo nílé ńbẹ̀, mo lọ́fíìsì ńbẹ̀ ní Gánmọ́. It has to be the case. Ẹgbẹ́ kéèsì dúró níbí. Wọn ní olóṣèlú yẹn ò ní lè tọwọ́ bọ̀ níbí. Àwa náà máa yàn níbí. A sì mọ̀ pé ìlú Ìlọrin wọ́n bá mi fìbẹ̀rù Ọlọ́run ṣe. A bá bẹ̀rẹ̀ kéèsì. Ẹ̀mẹ́rin ni mò ń pò yí kóòtù. Màá lọ, màá padà, màá lọ, màá padà. Omi torí mi ò kí ń sábà sún ọ́fíìsì mi mo fa àwọn èèyàn síbẹ̀ ni. Ó fi wá di ẹlẹ́ẹ̀kẹrin. Gbogbo ìgbà yẹn náà ebú yẹn ò stop. Ìbálòrúkọ jẹ́ yẹn ò stop. Ẹ mọ̀ tó bá dé lẹ́fù kan ìyàwó ilé ó bí yàn pé ẹ sì lẹ́ẹ̀ ní nǹkan pọ̀ ẹ sì lẹ́ẹ̀ rí òhò ara yín. Ṣé bó ń lọ sọ yẹ ẹ̀gbọ́n tó ń wí ni? Kò rí bẹ́ẹ̀. Ó fi dórí ọ̀rọ̀ àké. Ìyẹn náà bà mí lẹ́rù pé Ọlọ́run tó bá jẹ́ pé mo fi àké sí gbẹ́rẹ́ rí ó kù mí ọkọjọ́ tí ń pàdé rẹ o. Allah. Kí ló fa gbogbo fabrication yìí? Business mi ń dàrú. Inú ilé mi gan dàrú, àwọn ìyàwó gan fẹ́ trust mi mọ́ torí wọ́n believe pé ẹni tó súnmọ́ mi dáadáa lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí. Fìtínà yẹn wá dé la fi wá dèrò Ìlọrin. Àwọn tí ń béèrè pé why tán lọ sí Ìlọrin, justice ń bẹ ńlọrin ju àwọn kóòtù ilẹ̀ Yorùbá lọ. Reason ni pé penal code ń bẹ ní Ìlọrin. Ọlọ́pàá lẹ gbé kéèsì lé lọ criminal charges. Ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n fún yín ní babalẹ̀ headache. Mo mọ̀ tó jù mí rí láàrin àwọn Èkó sí Òṣogbo, mo mọ̀ tí ojú mi rí lórí àwọn kéèsì ẹ mọ́ bu àwọn àfáàmọ́. Àmọ́ tó bá jẹ́ Ìlọrin ni kóòtù ni ó sọ mọ́nu tọ̀hún direct nídìí ọlọ́pàá. Tẹ́ bá ti jẹ́ pé ẹni lé ń bẹ̀. Ẹ rí wípé Ìlọrin Òkè Kúrá tí popular ju gbogbo prison tó wà nílẹ̀ Yorùbá lọ torí pé àwọn èèyàn rí justice ni wọ́n ń tètè wọ́n ń rọ́wọ́ tìbọ̀ àwọn náà perfect o bẹ̀tì ìlú Ìlọrin ìlú àlùbáríkà ni. Tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o gbọ́dọ̀ sí fìlà. Tó bá fẹ́ wọ kóòtù lẹ̀ Yorùbá o lè sí fìlà tó bá dé kóòtù ti Ìlọrin. Gbogbo gìràgìrà kóòtù lẹ̀ Yorùbá kò sí ńbẹ̀, you feel relax tó bá wà níbẹ̀. Ó fi wá di ọjọ́ tá a jọ wá pàdé fúngbà àkọ́kọ́. Adájọ́ tí ó tẹ́jọ́ yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò má bàṣẹ rẹ̀ jẹ́ láyé àtọ́jọ́ náà. Èmi gan ò mọ̀ pa àfà ládájọ́ yẹn. Ó ń káyà Kùránì bí gbà tí yẹn mú omi lẹ́nu ni. Pé kò sí ń tẹ́yìn méjèèjì ká nínú kéwú tèmi náà mọ̀. Allah. Adájọ́ yẹn wá ní ntí mo fẹ́ tẹ́lẹ̀ ni pé èní mo ti decide pé máa pe ẹ̀yin méjèèjì pé ẹ má jẹ́ adójú ti Islam. Màá bá yín parí ẹ̀ kí n tó wá gbúrò èébú tèmi náà lórí íńtánẹ́ẹ̀tì. Kì í sọmọ tó níran, kì í sọmọ ó dẹ̀ sọ ó ní wàláhí mo fà Ọlọ́run lọ́wọ́ mi ní gbẹ̀san. Àmọ́ nítorí pé orí kóòtù fín màá gbé ìgbésẹ̀ tí màá gbé náà ọjọ́ kan péré ni okò ní péjọ méjì lọ tó bá dàárọ̀ làwa bá mi màá yanjú tó bá yẹn ó dẹ̀ káyà Quran tó fi ṣe tàkíkù ẹ̀ pé òun ní sàbùsí fẹ́nìkan. Ó dẹ̀ sọ ó ní kò bí mi nú bẹ́yẹn bá ní mi ò níran èmi gangan mọ̀ pé ara pride ran mi ni mí
mi ní gbẹ̀san o bẹ̀tù mo fà yín lọ́nà lọ́wọ́ ẹnìkan bá ní agbára làwọn lò tán fi béèlì ẹnìkan jọ́ kejì irọ́ ni o Allah. adájọ́ yẹn ti sọ ká tó kúrò ńbẹ̀ ńjọ́ yẹn ntí ò wá yí àwọn èèyàn ni pé kéèsì tèmi wá gbé lọ Ìlọrin tí mo poyìpoyì kéèsì yẹn ò tí bẹ̀rẹ̀ dìsìn wọn àti bẹ̀rẹ̀ kéèsì mi gángan diversion nìyẹn ọ̀rẹ́ mi Magaji tójó lóṣèlú ló ti sọ fún mi gbà àwọn olóṣèlú yẹn tọ́rọ̀ yẹn ti ń le ó ní wọ́n á lo DD fún yín mo ní o tún gbèdé o èwo ló ń jẹ́ DD ó ní a bá fẹ́ dìbò gómìnà yìí tá a máa lónù DD kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó ní wọ́n máa discredit yín wọ́n dẹ̀ máa divert attention yín so ẹ keep ọkàn yín sọ́nà kan bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ fẹ́ fi gbogbo ọwọ́ mú kíní ìtẹ́lẹ̀ lọ fi gbogbo ara mu wọ́n rí oore kan pé ẹ̀sẹ̀ lóore kan ni wọ́n fẹ́ block ẹ̀ wọ́n máa discredit yín wọ́n máa bà yín lórúkọ jẹ́ kórúkọ yín ó lè bàjẹ́ kẹ́ni tàṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ kó lè sọ pé no ẹ̀mí lè kúrò wọ́n sì máa divert attention yín wọ́n ò ní jẹ́ kẹ́ concentrate ọjọ́ tí mo wá fẹ́ gbàgbọ́ pò dodo ni mo wà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan ló pe ọ̀kan nínú àwọn tí wọ́n le kokoko lórí ọ̀rọ̀ yìí mo fi Ọlọ́run búra mo dẹ̀ sun ẹkún fún bí wákàtí méjì lẹ́ni tí mo kú lọ́dọ̀ rẹ̀ níbi ìjẹta tí mo pè lórí fóònù tó dẹ̀ pọ́n mi lé ẹnìyẹn ò mọ̀ pé irú ọ̀rọ̀ tí ó sọ nìyẹn ó ti gbé sí spíkà nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ni yẹn fẹ́ gbé kú mo ní no ẹ má gbé kú ẹ bá gbé kú má dún jà yín mo fetí ara mi gbọ́ pé ẹ mọ̀ ni òun lọ lórí gbogbo kóòtù Ọ̀yọ́ state kò sí courtism tí bẹ lọ́yọ̀ state ọmọ nípa èmi gbogbo àwọn ìyàwó ní ọba sùn tán ẹ máa fi méjèèjì tí mo wí ẹ fi máa wé ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ gbogbo ìyàwó ní ọba sùn tán òun náà lóbìnrin mẹ́wàá ní ẹsùn kó wá sọ́dọ̀ òun pé ọba wọn sùn àwọn obìnrin tẹ́ ń bẹ lórí platform matchmaking mi lọ́wọ́lọ́wọ́ báyìí they are 1,850 mélòó mo fẹ́ hákì mọ́lẹ̀ bẹ́ẹ̀ tó fi di pé gbogbo wọn ní bá sùn 1,850 women tó kálukú dẹ̀ rọ́kọ tiẹ̀ tán rí ìyàwó tiwọn àwa la kọ́kọ́ ṣe the first mass wedding nílẹ̀ Yorùbá ní 2017 èmi ni mo kọ́kọ́ ṣe tá a jọyìn ọkọ àtìyàwó 100 pọ̀ lọ́jà àbá bàbá ìmáàmù tòní ni wá jọyìn wọn pọ̀ a ti bẹ̀rẹ̀ program yẹn ti pẹ́ ọ̀rọ̀ pé òun lọ lórí kọ́ọ̀tì òun náà sọ pé ó ń fà ké sí gbẹ́rẹ́ ó ti jọra wọn gbogbo tí mo fetí gbọ́njọ́ yẹn ni mo líǹkì pọ̀ tó dẹ̀ ń jọra wọn pé okay ó yé mi báyìí ìbàjẹ́ yẹn pọ̀ tí mo gbọ́ kódà mo gbọ́ tẹ́nìyẹn sọ pé ẹni tí ò kíjímọ̀ fáwọn èèyàn rí 15 years ni mo fi kíjímọ̀ ní ìgboro Owódé lọ́yọ̀ọ́ mosque mi wà ní mosque tó máa ń kún jù because Arabic àtòyìnbó ni mo fi máa ń ṣe khutbah jímọ̀ ẹbí àwọn tó wà lówódé lọ́yọ̀ọ́ Arabic àtòyìnbó ni mo fi máa tààtì ẹ̀ tí tó báyìí nígbà yẹn àtàwọn ìbàjẹ́ míì tó bù áyà tí mo gbọ́ tètè mi fẹ́ lè ya ẹ wá mọ̀ tó burú mbẹ̀ ẹni tó wá sọ̀rọ̀ yìí kò sí n tó lè ṣẹlẹ̀ mi ò lè bàjá Allah. nítorí àwọn ìdí kódà bí n bá níyàwó tó bímọ lọ́la òní lọ́ba bùkátà rẹ dé o ìyàwó mi bímọ a lè jà gbogbo tí ń ṣe yẹn ọ̀sọ́dọ̀tá mi kí n kàn wà careful lásìkò yìí ká fi parí eléyìí ni tá a bá parí ọ̀rọ̀ yìí tán ẹ lọ kọ sílẹ̀ níjọ́ tí wọ́n bá ti announce mọ́mú Ọ̀yọ́ ó jẹ́ mi ni o ó tún jẹ́ mi ni o ẹ rí péjọ yẹn ni gbogbo ariwo yóò ti lọlẹ̀ Allah. ọjọ́ yẹn ni ó ti lọlẹ̀ n tó fariwo gangan nìyẹn láti discredit mi àti láti divert attention mi tó bá wá jẹ́ pé yín lẹ forí kó jábìn tó báyìí ta ló fẹ́ blame yín pé lọ sí court torí kóòtù náà ni òpin ìrètí tálíkà bó tiẹ̀ jẹ́ pé mo mọye millions owó epo ni mo fẹ́ kà ní àbíjọ́ tá a wọlé lóru torí mo jẹ́rìí ọba tọ́lọ́run fún wa lọ́yọ̀ọ́ pé ẹni tó gbárí ni wọ́n máa ń pòwe kan lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ ni wọ́n máa ń kì pé alátàǹpòpò tó ṣe bí ìgbà tọ́bọ̀ ọlọ́gbọ́n nú
Ọ̀yọ́ lọ́gbọ́n nú tinú Ọ̀yọ́ lọ́yọ́ ń ṣe. Allah. Sọ débẹ̀ ó wá ti tó àsìkò ká parí yánmọ̀yánmọ̀ yìí ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àlàáfíà ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀. Allah. Pẹ̀lú condition mẹ́ta. Condition àkọ́kọ́ dákun retract gbogbo tó sọ ń pa mi. Ọba dẹ̀ ló retract mo fi gbogbo ẹlẹ́ fọlọ́n èmi ò jà mọ́. Ìkejì kíní terrorist or no terrorist lẹ́tà lẹ́kọ nígbà yẹn kì í sórí internet bá mi pé lọ́yà alálùbáríkà olóríire yẹn kó bá mi jọ kó bá mi tún lẹ́tà yẹn kó padà party resolve mistake ni jẹ́ kó wà ní rẹ́kọ̀dù bí tẹ́ sẹ́ndì ẹ̀ sí l'Àbújá àti Ìbàdàn pé kì í ṣe terrorist ẹ bá mi ṣe yẹn torí t'Ọlọ́hun ó ti tán lọ́kàn mi nígbà tí wọ́n mú arábìnrin yẹn lọ omi lérò lójú mi pé Ọlọ́hun mi ò understand pé kíní yẹn lè dé level yìí Ọlọ́hun omi lérò lójú mi but glasses tí mo lò ọkọ̀fà ojú mi kò jẹ́ káwọn èèyàn ó mọ̀ mi mọ̀ bí mo ṣe lè stop kíní yẹn mọ̀ pé yéé bóun ṣe sọ pé òun wò mí pé àbó náà kọ́ ni bẹ́ẹ̀ lèmi náà ń wò níjọ́ tí bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn tí wọ́n pè wá ìdí tí ò jẹ́ kí n lọ nìyí èmi àtàwọn tá a ti parí ìjà lórí ọ̀rọ̀ ẹ má bú àwọn àfáà wa mọ́ àwọn tí wọ́n ti plan àwọn tó jẹ́ pé ńgbà tá ń bára wa jà wọ́n plan káwọn ọlọ́pàá arrest mi kán sì gbé mi lọ kóòtù kí Olúwa ó sì dèrò bòmí àwọn èèyàn yìí náà tá a ti parí ìjà ní a wà lọ́dọ̀ bàbá ìmáàmù pẹ̀lú mọ̀póòlù oríṣiríṣi kí ni mọ̀mọ̀ tí wọ́n tún plan níbẹ̀ téèyàn wá sọ pé àbá ìmáàmù pé kódà lóhùn ta ni mítìnì dá àbá ìmáàmù lóhùn bet mo gbọ́dọ̀ rí i pé security mi pàtàkì sí mi ni ò jẹ́ kí n yọjú alẹ́ ọjọ́ yẹn mo sì padà dọ́dọ̀ bàbá ìmáàmù Allah. tí mo lọ ṣàlàyé fún wọn pé àrùnkún lámì ètò yín rí fi o n tó fà á nìyí o mo padà dọ́dọ̀ bàbá ìmáàmù níjọ́ yẹn àwọn condition yẹn àkọ́kọ́ bá mi kọ lẹ́tà padà kémi náà ní kọ́pì lẹ́tà yẹn lọ́wọ́ àjàmọ́ báyìí àwọn èèyàn ń pè mí kò tọrọ apology bẹ́ẹ̀ bá rí n tí ń sọ wọ́nranwọ̀nran ni bọ́kùnrin bọ́kọ àtìyàwó bá jà tàbí tọkùnrin àtobìnrin bá jà ọkùnrin ni ó sọ pé I'm sorry lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ní kankọ sójú bọ́ọ̀dù ọkùnrin ó kọ lẹ́ẹ̀kan náà ni pé I'm sorry tó bá jóbìnrin ni obìnrin ó sọ pé nígbà tó ṣe kíní kan nígbà tó forí gbá nígbà tó fẹsẹ̀ gbá at the end of the day ó lè ṣe sorry ó sì lè má ṣe sorry ẹ̀dá tá a dá máa wọn obìnrin nìyẹn èmi náà dẹ́ gbà bẹ́ẹ̀ torí ẹni mo nífẹ̀ẹ́ púpọ̀ ni àmọ́ kó bá mi kọ lẹ́tà yẹn ọ̀rọ̀ owó tí mo sọ mo fi Ọlọ́run búra èmi àti ẹ mọ̀ pé bó ṣe rí nìyẹn arákùnrin yẹn ló á dìú pé owó yẹn kíní kan owó kan ṣe kíní kan 8.5 ní kì í ṣe 12.5 àjọ conclude argument yẹn tí mo fi sọ ok tó bá jẹ́ pé 8.5 lọ fẹ́ san send ẹ̀ ńgbà Ọlọ́run ṣe voice message la fi hàn change gbogbo transaction yẹn kì í ṣe pa yára wa lówó gan pàṣẹ ẹni tí owó tí wọn ò rí físà àjì ṣe fún tí wọn ló late èmi ti sanwó yẹn padà sẹ́ni yẹn mo mọ tí ń jẹ́ court ẹbẹ́ nìkan ló gbowó àjì lọ́wọ́ mi látijọ́ yìí nígbà oṣù mi ni mi ò sábà débẹ̀ mọ́ nígbà yẹn gba gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́wọ́ mi tó dé level kan tó nǹkan tó lọ pẹjọ́ ó ní mo dárúkọ òun lórí íńtánẹ́ẹ̀tì pé owó lòun jẹ́ nígbà tí ẹ̀dẹ́ level kan lòun ò tiẹ̀ jẹ́ lówó mọ́ òun ti san gbogbo owó mo wá rí pé kóòtù yẹn ó ń disturb gbèsè ayé mi gan mo mọ̀ pa gbogbo ẹ̀ tí bẹ́ẹ̀ ni pé èèyàn máa ń rìn kéèyàn sanwó nù kẹ́mi yọ sátìmọ́bọ̀ mo mọ̀ tí ń jẹ́ court cases mo dẹ̀ máa ń wà careful pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé bá mi dá owó yẹn padà bá mi fún in tó tiẹ̀ wá fọ́nì ní ìyálé arákùnrin yẹn tó ń wá sọ fún mi pé níbo jẹ́ pẹ́yìn náà lẹ fi fún ọkọ wa àbí kìí sẹ́yìn lẹ fi fún ọkọ wa ni ebi true yín náà fi ríra wọn ó jẹ ọkọ wa lówó nígbà tí kóòtù ní kan ṣe àwọn nǹkan kan ta àwọn nǹkan kan ọkọ wa ló wá owó jọ tó wá gbálẹ̀ náà kò dẹ̀ dá owó ọkọ wa padà ọkọ wa náà ò dẹ̀ lówó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá rẹ̀ náà ní kẹ́ gba owó yín lọ́wọ́ ẹ̀ káwọ́ wá yọ kúrò nù owó tó jẹ àwa
ṣe rí pé mo ti há lóòótọ́ sì ni ebi sùn mí náà fi ríra wọn ẹ wá dúró nǹkan tí mo ti forí gbé lọ nítorí Ọlọ́run èyí ni majority ó mọ̀ arábìnrin mo fi ṣàforíjìn àmọ́ lọ bá mi ṣe àwọn nǹkan wọ̀nyẹn irú tó ṣẹlẹ̀ ń kóòtù yẹn àmọ́ míì tí ó tún ṣẹlẹ̀ ní next kínní torí wọn àti ìbẹ̀rẹ̀ kéèsì yẹn gangan kéèsì tèmi gangan ò tí bẹ̀rẹ̀ kéèsì méjì mo ní Kwara mo ní kan ní Federal High Court ní Kwara lórí ọ̀rọ̀ yìí náà eléyìí ti magistrate lélẹ́yìí tá à ń ṣe lọ́wọ́ yìí o ti Federal High Court ń bẹ ń bẹ tèmi náà sáré sọ̀tún ọ̀kan tó ń bẹ ń bàdàn ti Ìbàdàn yẹn ni wọ́n bá wọn tọwọ́ bọ̀ táàrí kókó ẹ̀ mọ́ ọ wá justify reason tí mo fi lọ sí Ìlọrin kò síjà mọ́ àti dọ̀rẹ́ àti dalájọsọ èmi ni màá ṣe ṣètò ìgbésí ayé mi bet mo fi Ọlọ́run bẹ̀ owó yẹn ṣe pàtàkì mi ò forgive má forgive gbogbo ẹ̀mí lè forgive owó yẹn torí mo mọ tí mo fara gbá látara owó yẹn bákan náà jẹ́ kí lọ́ọ̀yà alálùbáríkà yẹn kó bá mi kọ lẹ́tà sí DSS padà bá ti resolve ẹ̀ kàn má bínú èmi náà keep ẹ̀ nítorí ọjọ́ mi ìkẹta bó bá lè retract àwọn tó ti sọ bó bá dẹ̀ retract ẹ̀ alhamdulillah ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà Ọlọ́run ti bá mi proof ẹ̀ wípé mi ò kí ń ṣe gbogbo nǹkan yẹn alájọ ọ̀kan lọ́mọ bàbá Málíkà gbogbo ọjọ́ tó lò láyé òní kan bànújẹ́ mo dá ọmọ gẹ́gẹ́ bí defense mi tí ń lè jẹ́ kọ́ta ọjà kú torí Ọlọ́run ní kọ́kàn wa ọmọ síra wa àmọ́ lọ́wọ́ yìí àwọn méjèèjì ti jọ decide pé enough is enough àgbèjẹ nìkan kan mọ́ nkálukú gbèjà rẹ̀ lẹ́yìn bàbá Mudiru Markaz nìkan bàbá Mudiru á dìde sí ọ márùpá àti lágbèjà nìkan mọ́ kì í gbogbo àwọn bàbá yẹn gbogbo àwọn bàbá tó kù ni bàbá Mudiru àwa la ni Mudiru Markaz hafidhahullah ìyá wa Kásẹ̀tì mo dúpẹ́ ẹ ní sìnkú ọmọ ẹ ní jayé wẹ̀yìn kódà ìyá wa kan kájọ wò ó àbí kí ni program wọn mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí bàbá ń Bàrígà olórí gbogbo ògo Ìlọrin mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa àtàwọn míì kódà ẹ̀dá tó lóhun ò ní forí jẹni tó ṣẹ̀hún kí ló fẹ́ fi jábọ̀ fáráyé kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn ṣùgbọ́n kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn kí ló fẹ́ fi jábọ̀ bódọ̀rùn. ọ̀rẹ́ wa sí tù á parí gbogbo ọjà yìí kódà tẹ dórí òun àti ọ̀rẹ́ rẹ̀ ọ̀kan lọ́mọ gbogbo ẹ̀ náà la parí ó fi dórí ọ̀rẹ́ wa Akadib sheik dáadáa Ọlọ́run kó bá mi san yín lẹ́san dáadáa gbogbo tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀ láṣẹ tọ́nà ara ǹdẹ̀ tálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá padà mo sacrifice gbogbo tí mo forí gbé lọ yẹn for the peace of Islam as well as the peace in Yorùbá land kí Ọlọ́run bá wa dá àlàáfíà padà òǹkàlùkù náà ó dẹ̀ mọ̀ wọn ara rẹ̀ láàyè tó ń kálukú bá wà gbogbo